Alhamdulillah, wa sallallahu wa sallam ala rasulillah Muhammad abdullah wa ala alihi wa sahbihi man wala amma ba'd. So eléyìí ni àtúnṣe àwọn ọ̀rọ̀ tí ó ti jáde lọ ní ọgbà Agége ní Markaz kí Allah kó ṣàforíjì fún bàbá Adam tí wọ́n bí kalẹ̀. Ṣùgbọ́n ó yóò jẹ́ tí ó banújẹ́ nígbà tó bá yá pé àwọn nǹkan tí wọ́n ń jáde ń bẹ̀ nǹkan tó tako ẹ̀sìn ni. Tá a sì mọ̀ pé bàbá Adam wọ́n dídì ṣègbìyànjú wọ́n sì kọ tírà lórí àwọn nǹkan táwọn fẹ́ kí wọ́n máa kọ́ àwọn kan sì máa àti pèpè ìwé pèpè táwọn fẹ́ kó kọ́ máa ṣe ní ọgbà yìí. So ó jẹ́ pé ẹni tí à ń rí tí ó ń ṣẹlẹ̀ lẹ́yìn wọn yìí ẹni tó dáa lójú ní pé ní tí ò ń ṣe ní tí bàbá Ádámù fi lélẹ̀ ní tó sì jẹ́ pé wọn ò lè yọnu sí ká ní pé wọ́n bá rí irú rẹ̀ ká ní pé wọ́n bá rí èrò bọ́ wọn fún wọn ní èrò pé nǹkan tó wà lẹ́yìn wọn ni àbí ká ní ó possible pé kí wọ́n rí ẹni fún wọn ní èrò pé nǹkan báyìí ni wọ́n lè yọnu sí. So ká gbọ́ ọ̀rọ̀ tí ká gbọ́ nǹkan tí ó jáde lẹ́nu látọ̀rọ̀ Mudeer Markaz. Sọ fún mi ìbò tó fi ti sá nẹ́bìrì nínú gbogbo alukurani tó fi súnà ti sá nẹ́bì rárá ọ̀dọ̀ ara ẹ̀ ló fi súnà ti sí sunnatallah walan tajida li sunnatillahi sunnatallahi fil ladhina خلوا من قبلكم ولن تجد لسنة الله تبديلا èwo lè bunu yẹn ṣe mo bu wọn èébú kọ́ yẹn Ọlọ́run ló fi tì sí rẹ̀ kò sí fi tì sára ànẹ́bì ibẹ̀ ànẹ́bì ní súnà kan o òun lòun ní súnà sọ inú súnà rẹ̀ náà làlùkùránì ni so wọn wá bí ìyàwó Aisha léèrè pé kí tiẹ̀ ni wà nẹ́bì ó ní alukur'an so tó bá fẹ́ tẹ̀lé súnà nẹ́bì alukur'ani ni ó tẹ̀lé. nígbà tó bá jásí pé wọ́n bí ìyá ńlá wa. tọ́ òun náà ni a ti gbọ́ ẹ̀ kí wàá ní tí a fẹ́ sọ yìí lórí níta ẹ sọ yìí lórí. kí ni ìwà nẹ́bì tí wọ́n sì dúró lórí pé súnà nẹ́bì ló fẹ́ tẹ̀lé kò sì sí ìwà kò sí súnà tẹ́lẹ̀ lè ní tójú ìwà tí bá wù àti bí tí ì ṣe lọ ìyàwó Aisha wa sọ pé alukur'ani. tọ́ so kẹ́lá kódà kó má ṣì wà lọ́nà kó sì má fi kó sì má jẹ́ káà náà ká yọnu sí ìṣìnà torí pé ìyọnu sí ìṣìnà náà ní ká ráwọn èèyàn kẹ́ pé irú nǹkan báyìí ni wọ́n máa gbọ́ tán sì máa pariwo tán sì máa dunú sí tán sì máa fọ́n ká tán sì máa pín ká àfihàn bẹ́ẹ̀ rí so ká dẹ̀ tún rí nítorí ẹ̀ tún fà náà ni pé nígbà tí yóò bá ti sí ìmọ̀ tí ìmọ̀ bá ti kú gẹ́gẹ́ bá àwọn sàhábà ṣe sọ gẹ́gẹ́ bá Ànábì gan sàṣàlá náà ṣe sọ so Ànábì ní inna Allaha la yantazi'u al-ilma intizaa min qulubil ibad Ọlọ́run ò ní yọ ìmọ̀ kúrò ní tó yóò yọ kó nínú ọkàn àwọn ènìyàn nínú àwọn ọkàn àwùsìn rẹ̀ walakin yantazi'u al-ilma bi qabdil ulama ìgbà Ọlọ́run máa yọ ìmọ̀ kúrò pẹ̀lú pípa àwọn olùmọ̀ yóò pa àwọn olùmọ̀ yóò mú wọn kó yóò gba ẹ̀mí wọn hatta idha lam yubqi alima títí sí sọ́yìn gbọ́dọ̀ tọ́lọ́run bá ṣẹ́kù olùmọ̀ kan mọ́ ittakhadha an-nasu ru'usahum juhalan àwọn táwọn èèyàn mú ní olórí ẹ̀sìn òun náà àwọn aláìmọ̀kan juhalan àwọn aláìmọ̀kan fa aftahu bighayri ilmi wọ́n bá fi àìmọ̀kan dájọ́ wọ́n fi dájọ́ ẹ̀sìn fadallu wọ́n sọnù wadallu wọ́n tún sọ àwọn èèyàn náà nù. abẹ́rẹ́ nínú àdìsí mi Ànábì ní kò ní ẹ́ rí pé àwọn ènìyàn Ọlọ́run ó gba ìmọ̀ kò ní sí olùmọ̀mọ̀ wa yabqa ar-ruwaybida ìwà kú kíni àwọn ruwaybida náà nìkan ní ìwà kú láàrin àwọn ènìyàn wọ́n bèèrè àwọn Ànábì pé ta ní jẹ́rìí ìwé Ànábì ní as-safihu yatakallam fi amrin am ẹni tẹ́ pé ìwà ìmọ̀kan ìwà jahala ìwà jahili ìwà ìmọ̀kan ìwà ìmọ̀ ẹ̀sìn kò mọ́ ìwà ọlọ́àbí ẹ̀sìn tí èèyàn fi ń jẹ́ ọmọlúàbí dáadáa pẹ́lẹ́sìn ní kò tún sí lára rẹ̀ ìwà ọmọlúàbí ènìyàn tún sí lára rẹ̀ òun ní wàá kù Ànábì ní òun ní wàá kù tí òun ní máa sọ̀rọ̀ fi amúrè àm ní ọ̀rọ̀ tó kan gbé èèyàn ọ̀rọ̀ ẹ̀sìn òun ní wàá bọ́ta so àtàwọn àdìsí míì tó sọkọ rélé náà àdìsí mi tá ló sọ wẹ́rẹ́ náà àdìsí Ànábì sàlám sọ pé ní tó bá iná àpẹẹrẹ gbẹ̀yìn ìgbà náà ni pé ní ẹ̀rí
àmì ní akhwafu ma akhafu ala ummati ala a'immatil mudillin nǹkan tí mo ń bẹ̀rù lé àwọn ìjọ mi lé lórí tí mo ń bẹ̀rù jù lé lórí tó bá padà ṣẹlẹ̀ sí wọn tí bá lọ tán òun náà ni àwọn àáfàá sọ nínú àwọn àáfàá mudillin tí wọ́n máa ń sọ àwọn èèyàn látara ìgbàgbọ́ kígbàgbọ́ àti òdo àìmọ̀kan wọn tó ń bẹ lára wọn. iná àdìsí mi àlọ́bí sọ pé ní inú nǹkan tí mo akhwafu ma akhafu ala ummati wíra ilé ìgàn bẹ́ẹ̀ tó sì wà nínú Riyadus Salihin níbẹ̀ pé tí mo ń bẹ̀rù jù fún àwọn ìjọ mi tí ń bá lọ tán òun náà ni rajulun malih lisan òun náà ni ọkùnrin kan táwọn rẹ̀ dùn tó lè sọ̀rọ̀ táwọn rẹ̀ dùn ẹlẹ́nu yọ táwọn èèyàn orúkọ odò ló ń sọ sí ẹ pé irọ́ ni ẹgbẹ́ tí ṣe Mudeer sọ yìí ìmọ̀ ẹgbẹ́ lápàdà ṣàlàyé láti sọ́wọ́ tí a fi mọ̀ pé àìmọ̀kan ni ń tàn sọ. so ìgbọ́n tó bá jẹ́ pé nítorí bá ti dùn tí ó bá ti mọ bọ́ ṣe ń mú ọ̀rọ̀ mọ́ra wọn tó ṣàjò mọ́ra wọn ju bí àti wẹ́dà bá ń jó ní tó papọ̀ tó ń jó papọ̀ tó wà lódìndín. so Ànábì ní nǹkan tó ń bẹ̀rù ní tọ́láwọn èèyàn ó ti fọ́ fún ìdùn ẹnu rẹ̀ onímọ̀ pé irọ́ ló gbé dání. Ànábì sún náà dísìmí Ànábì sọ pé ní nínú àpẹẹrẹ ìgbẹ̀yìn ìgbà nítorí tó bá yá tí ìgbẹ̀yìn tó bá yá tó bá tẹ̀ ń bá lọ tán náà àwọn tó máa ṣe náà ni pé ẹ̀rí àwọn olùmọ̀ dùn á tún aláàbò wábì náà àwọn olùpèpè tí wọ́n máa jẹ́ pé etí iná báyìí ni wọ́n dúró sí etí iná ni wọ́n gbàgà wọn sí ìyẹn ni pé ní tí wọ́n máa pè sí ìpè tí ó mú àwọn èèyàn wọ́ náà ni mọ̀nàtọ́ àwọn ọmọ tó bá ti tẹ̀lé wọn tó pé àwọn afáwa ilé ìyàn àwọn ilé ní kíní kan kọ̀dà fóun fi hà wọ́n máa jù wọn nù náà ní bá ti ń tẹ̀lé wọ́n máa jù sínú náà ni ìyẹn ni pé ní tó bá ti ń gbà tó ń sọ báyìí tó bá ti ń gbà tó ń dimú tó wá ìwò náà tó wá mẹ́rin tọ́lọ́hún tó wá mẹ́sìn tó sì rédí láti gbọ́ òótọ́ láti gbọ́ òdodo láti wá ìdájú tó fi mọ̀ pé ìwà làwọn ẹni gbé pèsè so tó bá ilé kú lóye rẹ̀ inú náà ni ọ sì lọ jókòó nínú náà di àwọn káwọn tó wá bá wọn bẹ̀ àbúrò so tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni irú ọgbà Markaz yìí láti máa jọ pé nìkan sọ pé Kùránì ni Ọlọ́run ò fi Sunnah ti sára Anobi torí ohun tó ń tà àdìsọ ni pé kò sí nǹkan tó ń jẹ́ Sunnah táwọn èèyàn ń ṣe pànàbí ló ní Sunnah Ọlọ́run ló ní Sunnah ẹ máa gbọ́ Ọlọ́run ò ṣe Sunnah ti sára Anobi so tábà sọ pànàbí ní Sunnah kan tó mú wa àbí bẹ́ẹ̀ kọ́ yọ́bí ìlú Anobi náà pé kí ni ìwà Anobi ó ní khuluquhu al-Qur'an ìwà rẹ̀ náà ni al-Qur'an Sunnah wà ní so àwọn adáyín lóhùn pẹ̀lú ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà kejì láti mú ẹ̀rí wá fún yín jàmbá dáadáa ọ̀nà alákọ̀ọ́kọ́ ni tá a fi pè ọ̀rọ̀ ẹ̀rí náà ni bọ̀ a fi pè yín sí làákàyè padà wípé ní Sunnah tọ́lọ́run bá ní Ọlọ́run tó bá pé lóòótọ́ tiẹ̀ ní tẹ́sọ wípé ní Ọlọ́run sọ pé Sunnatallahi alákọ̀ọ́kọ́ ni pé ìtumọ̀ Sunnatallahi tọ́lọ́run sọ ń bẹ̀ yẹn gan kọ́kọ́ mọ̀ túmọ̀ rẹ̀ náà ìtumọ̀ Sunnatallahi tọ́lọ́run sọ ń bẹ̀ yẹn lóòótọ́ tá bá ní ala wajhil istilahi pé kí ló ń pè ní Sunnah so tọ̀ríkọ̀ tún so ojú ọ̀nà kan ni tí wọ́n sì pé ní òun la fi ń ṣe kéni la fi ń gbà jí lọ́sìn so ojú ọ̀nà tánàbí sàlám bá tọ̀ kalẹ̀ fún wa náà níjú ọ̀nà so Sunnatallahi tánàbí sọ ń bẹ̀ ṣẹ́yìn mọ ìtumọ̀ rẹ̀ aláàkọ́ nìyẹn so ṣé ìtumọ̀ Sunnah pé rí pé bí ànábì ṣe ń lo Sunnah tànábì nìyẹn so a ṣe ń bọ̀ lórí yẹn so tọ́lọ́n bá tẹ̀ á sọ pé bí àìtumọ̀ yìí náà tẹ̀ á ní pé Sunnah ànábì so Sunnah tọ́lọ́run sọ Ọlọ́run ló ní Sunnah so ìgbọ́lọ́run náà ló wá sọ yín pé ní inú Kùránì tó yẹ pé Kùránì náà ni ìwà ànábì kúndùn ẹni Kùránì nìkan ni kò sí nǹkan tó ń jẹ́ Sunnah torí pé orí ìjókòó yín náà lẹ ti padà sọ yín pé ní níbi wá sí àwọn Markaz tẹ̀máṣe náà wẹ̀ náà lẹ sọ yín pé ní Kùránì ti tó tánàbí tó sì sọ yín pé ní ọkùnrin kan yóò ṣèkù ẹ̀rì tí yóò wáyà tí kò ní pẹ́ dẹ́rì rọ́jùlù tẹ́rì ọkùnrin ṣàbáhánì alàríkàtì tí ó jẹun yóò lójú kò sórí àga ìfẹ̀yìntì rẹ̀ tí ó máa ṣe pé ní alaykum bi kitabillah tíra Ọlọ́run bá nìkan ti tó yín ó di dọwọ́ yín nìkan nìkan lè máa dìímú fama hajjatum fihi min halalin fahalliluhu fama hajjatum fihi min haramin faharrimuhu ní tó bá jẹ́ halal ń bẹ́ẹ̀ náà nìkan ṣe ní halal ní tó bá jẹ́ haram nìkan ní bẹ́ẹ̀ náà nìkan ṣe ní haram ó tán sọ pé tí wàá dé inú Kùránì kò sí nẹ́ẹ̀sì kò kàn wá ẹ sọnù ẹ̀ṣẹ̀ ń ṣe sọ́dákọ́tù zakatul fitri ẹ̀ṣẹ̀ ń yàn ṣé inú Kùránì ló wà ó túmọ̀ sí pé ẹ̀ ti ń ṣe àdádásílẹ̀ tí ò sínú Kùránì ẹ̀ṣẹ̀ ń ṣe sọ́dákọ́tù fitri zakata máa ń yàn tàbá parí rẹ̀ mọ́ táwọn ìbá ṣe ń lọ ẹ̀ṣẹ̀ ń yàn ṣé inú Kùránì ló wà ṣé inú Kùránì ló yà gbogbo ń tá fi yọ iye ìdíwọ̀n tá yọ ṣé inú Kùránì ló wà ẹ̀ṣẹ̀ ń ṣe yẹn ronú àìnímọ̀ àìmọ̀kan dẹ̀ ń ṣe yín so Ànábì ní Alaye lọ gbọ́ utitul Qur'an wọ́n fún mi ní Qur'an mithlahu ma'ahu àti irú ẹ̀mí tí ń ṣe Sunnah Nabi sallallahu alaihi wasallam kúrò Ànábì sọ Ànábì ala innama amara Allahu mithla ma amara Rasulullah ní tí Allah bá paláṣẹ bí irú ìtàn òjíṣẹ́ Ọlọ́run paláṣẹ dẹ̀ yẹn pé ní àti Qur'an àti Sunnah Nabi sallallahu bákan náà méjì wáhì méjì Ọlọ́run fi sọ fún Ọlọ́run fi sọ ní Qur'an pé ní laqad anzalna ilayka dhikra litubayyina lin-nasi ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun
so a ti sọ̀kalẹ̀ fún wọn a ti sọ ìrántí náà kalẹ̀ fún ẹ kó lè bá máa fi ṣàlàyé ní tá a ti sọ̀kalẹ̀ fún wọn kó lè máa fi ṣàlàyé rẹ̀ fún wọn. ó túmọ̀ sí pé kò ń ṣe pé Kùránì nìkan bó ṣe ń wá ló ń wá pẹ̀lú àlàyé rẹ̀ tí ń ṣe súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam láfi ńlá kojú ẹ pé zakatul fitr tẹ́ ibo ló wà nìkan ẹ̀mẹ́rì ẹ̀ wà ní Kùránì ẹ ṣe àyàn bọ́lá ti mọ̀ tẹ̀wá ní súnà Ànábì òfanabi ọlọ́run fanabi súnà kan kò máa aláwọ̀kọ́ ni ẹ̀ Kùránì gan ló jẹ́ ká mọ̀ pé Ànábì la máa tẹ̀lé ọlọ́run sọ pé ní in kuntum tuhibbuna Allaha fattabi'uni Ànábì sọ fún pé tó wáyé pé lóòótọ́ lẹ fẹ́ràn ọlọ́run ẹ tẹ̀lé ní kẹ́ tẹ̀lé ọlọ́run sọ pé ní wa ma atakumur rasul ní tí òjíṣẹ́ náà bá fún yín Muhammad tó bá mú wá fún yín fakhudhuhu ẹgbà so tánà bá mú àǹkan fún wa tó jẹ́ súnà rẹ̀ tàwa tako ṣáàtì tako àṣetọ́lọ́n pa àánú Kùránì tálá tẹ̀lé tálá gbé talóhùn ló kàn àtàfẹ́ gbé dání aláwọ̀kọ́ ni ẹlẹ́kejì àwọn èrè tí wá pọ̀ jaburata àìrí Kùránì tó ti kà í gan tó ti wọnú ẹlẹ́kejì gan mẹ́lẹ́kejì ni pé ẹ wá wo hadith rẹ pẹ́ dẹ́ tẹ́sán pé sunnatallahi kò sí súnà aláwọ̀kọ́ sunnatallahi yẹn gan ẹ̀yẹ ẹ̀kọ́kọ́ mọ̀ tó ẹ̀kọ́ gbọ́ yé ná tọ́lọ̀ sọ bẹ́ẹ̀ sunnatallahi alladhi qad khalaqa min qabl wa la tajida li sunnatillahi tahwila gbẹ́mí wọn tajida li sunnatillahi tabdila ẹ̀kọ́ gbọ́ yé ná. so ẹlẹ́kejì wá ní pé àwọn ẹ̀rí tiẹ̀ wá wà tá a fi mọ̀ pé súnà kò ń ṣe pé súnà Ọlọ́run ọba nìkan Ànábì sallam náà ní súnà rẹ̀ lẹ́ẹ̀rí tó clear Ànábì sallallahu alaihi wasallam sọ pé ní inú àdìs ẹ pé ní ó wá gba oríṣiríṣi ọ̀nà táwọn sàbí tí ó ń ṣọ̀nà kan ló gbà wá tó sì lọ́la tó sì fẹsẹ̀ nílẹ̀ Ànábì ní idni tarikum fikum Ànábì ní èmi ò fi ilẹ̀ fún yín inú ìmí tó gbajúmọ̀ òun náà ni pé ní taraktu fikum amrayn mo fi ilẹ̀ fún yín amrayni nǹkan méjì lan tadillu inú ìwáyà mi ma in tamassaktum bi nǹkan méjì tó ṣe pé ní tẹ bá di méjèèjì mú tamassaka tẹ bá gbá méjèèjì mú tẹ fi ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ jùlẹ̀ nǹkan méjì ló pé nǹkan méjì dantẹ́dìlù ní sọnù láíláí báàdì lẹ́yìn mi nínú tẹ́báyà ní tẹ̀lé méjì kí lánàá bí wà pé méjì kitab Allah tírà al-Qur'an wa sunnati àti súnà mi ó tọ́ sí pé Ànábì náà ní súnà tẹ́bá ní Ọlọ́run nìkan ló ní súnà eléyìí wá ń kọ́ abẹ́ ìgbàdànù tẹ́bá sì ní ẹwà àdìsí ní Ọlọ́run náà Kùránì ló yẹ ká mọ̀ pé tó ń jẹ́ àdìsí wà tó sọ pé ní wa ma atakumur rasul tánàbí bá mú wá fún yín àbí ṣe gift ẹran àbí ẹbùn àbẹ́já ni náà sọ pánibí wá fún wa ṣe bẹ́ẹ̀ kọ́ ni ìbáwọn ẹ̀kọ́ rẹ̀ ní náà ti láwọn àdísì rẹ̀ tọ́wọ́n sọ pé ní wa ma yantiqu anil hawa kò ní sọ ìfẹ́nu in huwa illa wahyun yuha wáhì tàbá sọ̀kalẹ̀ fún ní ó ṣe kí ni náà ni tó sọ fún yẹn wáhì tà sọ̀kalẹ̀ fún ni allamahu shadidul quwa ẹni tí agbára rẹ̀ lé tó nípọn òun lẹni tó wá fi mọ̀ wọn ìyẹn ni àlékà Jibril táwọn Ọlọ́run bá wá rán so tó yẹ sí pé ní Kùránì gan ló yẹ ká mọ̀ pé Ànábì ní nǹkan tó fẹ́ ṣe kíni tó fẹ́ ṣàlàyé fún wa lọ́wọ́n sọ pé ní àti Allah ẹgbẹ́ wọn sọ́nà balẹ̀ nu kò tó nìkan táwọn Kùránì nìkan lè tó ẹgbẹ́ wọn sọ́nà balẹ̀ nu ìta ìjọ Ọlọ́run sọ pé ní àti Allah ẹ tẹ̀lé Ọlọ́run ọba wà àti Rasul ẹ tẹ̀lé òjíṣẹ́ tó túmọ̀ sí pé ẹ tẹ̀lé Ọlọ́run Kùránì tó mú wa nítorí tó sì kù tó fi ṣàdánwò pé ní tí wọ́n yẹ sọnù yóò sọnù látara bẹ̀ òun náà ni pé nítorí òjíṣẹ́ rẹ̀ mú wa òun náà ní súnà tí ó máa ṣàlàyé Kùránì ẹ tẹ̀lé méjì Ọlọ́run kó papọ̀ àdánwò ló fi ṣe fún gbogbo irú àwọn èèyàn tó yọ tá máa sọ ọ̀rọ̀ tí Mudeer sọ yìí àti àwọn tá máa gbọ́ tá máa pín káàkiri àti wọn Allah àti wọn Rasul gbẹmí Ọlọ́run sọ pé ní man yuti'i Rasul ẹni tó bá tẹ̀lé òjíṣẹ́ náà faqad ata'a Allah ó di tẹ̀lé Allah tó túmọ̀ sí pé tó bá dé àdìsí gan ló gbà ọ̀rọ̀ mọ́ ó ti ṣe Kùránì tó bá àdìsí náà ló lẹ̀ á tú Kùránì lápẹjú ìnísìn kíyàn mú ọ̀rọ̀ kan sìn kó kọ́ kẹ́nìkan wá mú ọ̀rọ̀ yẹn kó wá máa ṣe ṣẹ́rù rẹ̀ kó máa ṣe tafsir rẹ̀ kó máa ṣàlàyé ọ̀rọ̀ yẹn tó ń tọ́sọ ní ìbà ìtumọ̀ rẹ̀ ni torí pé tọ́sọ ní ìbà àlàyé rẹ̀ ni so kẹ́nìkan wá lọ mú ọ̀rọ̀ yẹn tí wọ́n sọ yẹn kó wá mú dání mélòó ni yóò gbọ́yé kò lè tó bá tiẹ̀ ka ọ̀rọ̀ yẹn nìkan kò lè mọ àwọn àlàyé rẹ̀ ìgbẹ́ni tó pa àlàyé yẹn níwé àlàyé yẹn lòun lọ rà ń tiẹ̀ yóò mọ àlàyé yẹn yóò sì tún mọ orí ọ̀rọ̀ yẹn gan mọ́ sínú ọ̀rọ̀ yẹn gan torí pé ọ̀rọ̀ yẹn náà ló ń ṣàlàyé bẹ́ẹ̀ náà nìyẹn tó gbá àdìsí mi bí ó ṣe ṣe ẹ̀sìn dáadáa ju ẹni tó ṣe kí ni tó kó Kùránì nìkan ló gbá mú lọ wọ́n wá sì gbá Kùránì nìkan mú ọwọ́ náà tó pọ́ lọ́nà sọ pé ní àti Allah wà àti Rasul ẹ̀tẹ̀ lọ́nà ìtẹ̀lé òdìṣẹ́ rẹ̀ Ọlọ́run ló sọ pé ní kódà Sheikh Adam gan àwọn náà wá ṣàlàyé wọ́n jẹ́ ká mọ̀ pé irọ́ lẹ pa tí bá rí fídíò yẹn yẹ́ máa play wọ́n ní ìgbà tó ń sọ lẹ́yìn lẹ́kṣọ̀ wọn kan wọ́n ní wà lẹ́fẹ̀ẹ́ bá ń tàfílẹ̀ ummiyina rasulan minhum yatlu alayhi ayatihi òun Ọlọ́run bá tó gbé ìdè láàrin àwọn ummiyina àwọn tán lè kà tán lè kọ so àtàwọn ọ̀rọ̀ míì tó tún jẹ́ yọ́n bẹ̀ bí àwọn ọmọ obìnrin so mẹ́ta àwọn èèyàn tán lè kà tán lè kọ Ọlọ́run tó gbé ìdè láàrin àwọn òpè
rasulan bíṣẹ́ kan yatlu alayhim ayati kó máa ka àwọn àyà Ọlọ́run bá fún wọn wa yuzakkihim kó sì lè bá máa ṣàfọ̀mọ́ ẹ̀ fún wọn kó máa tún wọn ṣe wa yu'allimuhumul kitaba àyà Al-Qur'an ni ó la ilaha illallah táàfù púpọ̀ Ọlọ́run tó gbọ́n tó máa sọ ọ̀rọ̀ báyìí Ọlọ́run sọ ní suratu Jumu'ah ni ó suratu Jumu'ah Ọlọ́run sọ pé ní walladhi ba'atha fil ummiyina rasulan minhum ló gbé ànábì kan ìdè láàrin àwọn òpè èèyàn àwọn lábátọ̀ òlekọ́tọ̀ lè kà òdíṣẹ́ tàn sọ igan òlekọ́ kò lè kà tó wáyé pé kí yóò máa ṣe kí ni yatlu alayhim ayati wa yuzakkihim wa yu'allimuhumul kitaba yóò máa kọ́ wọn ní Al-Qur'ani yìí wal hikma àti hikma náà tí ń ṣe dáná fi ń tú Qur'ani tá ń padà ń pè Sunnah tá a fi mọ̀ pé ní Ọlọ́run ṣe dárúkọ kìtàbù ní kọ́kọ́ dákẹ́ mbẹ́ àbá sọ pé Ọlọ́run kìtàbù ti sọ yẹn náà di tó fi hikma lẹ̀ wọ́n fi máa kọ́ ọ̀sọ́ Ọlọ́run lẹ́nu padà Sheikh Adam àwọn náà wá kó tọ̀rọ̀ yìí wọ́n sì kà á bẹ̀ wal hikma kódà Sheikh Adam tí wọ́n ń jẹ́ ká mọ̀ pé hikma yẹn Sunnah ni póun náà ló ń tú Al-Qur'ani tó wá dá padà lọ sí ìdáyà tí mo kà lẹ́ẹ̀kan yẹn pé ní Ọlọ́run sọ pé ní wa laqad anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim a ti sọ ìwọ́n tí kalẹ̀ tá máa fi ṣàlàyé ní tá a ti sọ kalẹ̀ fún àwọn èèyàn tá máa fi tu fún wọn tó yẹ kí mo lè rí fídíò yẹn mà ń play rẹ̀ ń bọ̀ so tá a fi mọ̀ pé ní ìyàtọ̀ láàrin Sheikh Adam ẹ̀kọ́ wọn àti Mudeer Markaz wọn ìyàtọ̀ láàrin méjì ó jìnà gedegbe ìyàtọ̀ ó jìnà gedegbe tá a fi mọ̀ so tí wọ́n pé ní kò sì sí ẹni tó ní ìpìlẹ̀ṣẹ̀ ìgbà yìí rẹ̀ tó sì kọ́ ẹ̀kọ́ gidi tó sì ń kọ tíra tó yìí kọ tíra nínú àwọn àṣà àtọkọ náà ni àdínà sí àtàwárí pé ní táwọn fẹ́ káwọn akọ́nlẹ̀kẹ́ òun náà ni ẹ kì í gbé wa tá a fi mọ̀ pé ṣé Kùránì nìkan ní tẹ́yìn takò Kùránì ṣé kàádámà gan tí n bá tẹ̀ pílẹ̀ election wọn yẹn tíra àwọn ọ̀rọ̀ tí ń kanu tíra wọn yìí yóò jẹ́ ẹ̀rí pé ṣé kàádámà tó jẹ́ bàbá fún Mudeer yìí gan àwọn gan jẹ́ ká mọ̀ pé ní àti Kùránì àti Sunnah méjèèjì ní ẹ̀kọ́ tọ́lọ̀ mú wa tó sì táwọn sì fẹ́ káwọn Markaz máa kọ́ ẹ kì í gbé tíra ẹ wo tíra wọn mi ad-din an-nasiha so báyìí sọ pé ní risalatun tanhasiru fiha ahadaful Markaz wa mafhum da'wati wọ́n ní tíra yìí a ṣe kí o lè kó sínú tíra kan níta kọ́ tó yẹ pé in tó kó sínú ní ẹni àwọn ahadaful Markaz àwọn tí Markaz gbà lérò àwọn èèmù wọn láti dá Markaz kalẹ̀ àti in tí dáwọn Markaz ń pèpè Markaz in tó kó àmì tíra yìí ni àwọn sọ ní page 35 níbà lábẹ́ Salahul umma bi tigamati ulama aliyuma ó máa da nígbà táwọn olùmọ̀ bá ti ṣe kí ní táwọn bá ti dúró dédé tó da wọ́n sọ pé wọ́n ní ìwà báàdù wọ́n ní lẹ́yìn ọ̀tá kí ń sọ bọ̀ wọ́n ní fa innana Sheikh Adam wọ́n ní àwa à ń fẹ́ nuridu min at-talibi látọ̀dọ̀ ọmọ Markaz an yulazim tilawata al-Qur'an kó dunu mọ́ ìka al-Qur'ani àti rí yẹn ẹ̀yọ̀ kan nìyẹn bí òun nìkan wá ní àmàdé sí pẹ̀tàdárò boring wa ìtìkọ́ pẹ̀lú ìmọ̀ ronú sí àwọn túmọ̀ rẹ̀ àti gbígbọ́ Kùránì yé dáadáa gbígbọ́ Kùránì yé bẹ́ẹ̀ látòrí kíkà rẹ̀ ẹ̀kọ́ fèlè ń bẹ̀rẹ̀ náà kàṣẹ́ máa sọ àwọn ìmọ̀ tó ń ṣe pẹ̀lú Kùránì but ní ìyẹn kọ́ la fẹ́ sọ wọ́n ní wa an yanzura fi kutub as-sunnah Sheikh ní tàdé ń fẹ́ràn àwọn Markaz náà ni kó máa yẹ àwọn tíra Sunnah wò kó máa tójú bọ tíra Sunnah tẹ́yìn takò ní ẹ òun ni àbáyé pípẹ́ sí yìí àti ka tíra lọ́pọ̀lọpọ̀ gbàrí wasirata rasul àti àwọn kíni àti tíra ìtàn Ànábì sallallahu alaihi wasallam wa dawam pẹ̀lú ìmọ̀ àtúkà àti ìṣekíni ìmọ̀ àdúnímọ̀ tí ma ka play lecture wọn yẹn mọ́ tí ma ṣe wà ní eléyìí náà lè tó so ìyẹn náà jẹ́ èsì ráńpẹ́ fún gbogbo tí Mudeer sọ yẹn ọ̀rọ̀ ìmọ̀ kan náà sọ wallahi kálá kó dáhùn kí kó fẹ́ mọ́nà kó tó pẹ́ gbogbo àwọn náà tàbí yẹ pé irọ́ náà la máa ń propagate la máa ń gbé kọ́lọ́n yìí ti jẹ́ káà náà kó yé wa kó tó pẹ́ ẹ̀yà àtọ́lọ́n fi mọ̀nà ó dákun àlékún mọ̀nà kọ́lọ́n máa ṣe fún wa náà kọ́lọ́n kó dákun kó balẹ̀ láyé tàbí kí a mọ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.